tá bá sọ̀rọ̀ nípa orin àṣà wa tó múnádóko orin ò ṣe é yọ kúrò nínú ẹ̀ pàápàá jùlọ orin tí ó ní ìjìnlẹ̀ nípa Yorùbá nínú tá bá wá sọ̀rọ̀ nípa àwọn ògbóǹtarìgì tó kọ nípa àwọn àṣà wa a máa sọ̀rọ̀ nípa Fẹlá Aníkúlápó Kútì tó jẹ́ bàbá ńlá fún bàbá fún gbogbo ohun tí a pè ní Afrobeat ní òde tòní ibi tí a tún ti ṣe àjọyọ̀ ti ọdún 2024 náà láti wáyé tí a pè ní Felabration 2024 bí gbogbo wọn gbọ́ngàn ṣe ń kàn sí àti gbogbo àwọn olórin tí a wá ní àṣálẹ̀ náà ni wọ́n mọ̀ mú wá fún yín lórí Orísun pẹ̀lú mi náà ní ẹja lóní bó àbẹ̀kẹ́ ẹ wọ́n mọ̀ bá mi ká lọ wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórí pápá àti ní ẹ̀yìn odi náà. Ìtumọ̀ Felabration sí ẹ̀yin gọ̀gọ̀gọ̀ fúnra yín. Well, Felabration is celebration baba ńlá wa, which is Fela. Felabration bóyá yé mi mọ́ ó jẹ́ ọjọ́ tí a máa fi ń yẹ Fẹlá sí bàbá Fẹlá Aníkúlápó Kútì fún àwọn nǹkan rere tó ti ṣe torí tó bá jẹ́yàn gidi wọn ni wọ́n máa ṣerú nǹkan báyìí fún oyè ìṣó orí èèyàn tó jẹ́ náà ló fà á tí wọ́n ṣe ń ṣe ayẹyẹ irú ọjọ́ ìní báyìí sọ̀kọ̀ tó ń mìíràn fẹ́mi nìyẹn pé Felabration okay pé ká celebrate bàbá. tí bá rántí àwọn history and as an Afrobeat artist tí mo jẹ́ ẹ mọ̀ pé like Orisun just like your name of your channel like coming home like it goes a very long. Padà sílé. I celebrate legend wa Fela Kuti. Felabration jẹ́ bí àsìkò tí a gbé jáde láti máa fi rántí bí olùdarí Afrobeat náà. Ó jẹ́ ká mọ̀ nípa nǹkan tó pọ̀ because a rí ní ọ̀rọ̀ orílẹ̀-èdè ó ní àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tí wọ́n ti sọ sílẹ̀ tó yẹ pé bóyá àgbà táwọn ń sọ kò yé àwọn bàbá wa ń gbà yẹn ó ti ń ṣẹlẹ̀ báyìí ó wá ń ṣòun sí àti ń rí wọ́n sọ tẹ́lẹ̀ àríbọ̀ wọ́n ti lọ báyìí àti ń rí nsìn you understand so ó kàn kọ́ wa láti máa gbáradì sílẹ̀ torí àwọn nǹkan tó tún máa ṣẹlẹ̀ lọ́la. Everybody say yeah. Welcome to Felabration 2024. We're happy to be here with you tonight. Before we start, we want to give credit when credit is due. We want to thank the Felabration Committee for giving us another year of celebration despite all the many challenges we are facing this year. For the Felabration Committee, everybody say yeah. Now celebration is about the people. We are celebrating Fela Aníkúlápó Kútì. Fela is a man of the people. That's why the Kuti family is giving back and making it free for you to come enjoy yourselves. Try and forget your problems for 1 day or 2 days. So for the people, everybody say yeah. Ipa wo lẹ rò wípé ọ̀nà tí Fẹlá ń gbà kan orin tiẹ̀ ipa wo lẹ rò pé ó ti nípa nínú ayé yín. bí ó wà yìí nígbà tí ìkéré torí mi lè sọ pé mi bá Fẹlá láyé nígbà tí ìkéré máa ń gbórin ọ̀bá Fẹlá. sọ dáadáa wọn ti bí yín gbà yín. wọn ti bí mi ká máa lọ fà. Láìtẹ̀ jẹ́ olórin as a Nigerian generally gbogbo èèyàn lè jẹ́rìí sí torí mẹ́sẹ̀gì tí orin Fẹlá ń pass ó jẹ́ nǹkan tí gbogbo wa lè connect to. Kí má parọ́ mi ò tí kọ́ ẹ̀kọ́ kankan bọ̀ little tí mo lè kọ́ ni pé like ọmọ pé
ìkọ́ tí Fẹlá ń kọ gbà yẹn like orin tó ń kọ is for like pé kọ́ máa sọ as in kọ́ máa jà fún ẹ̀tọ́ Nigeria and stuff like that. So mi ò lè ṣe bẹ́ẹ̀ bọ̀ màá kọ́ sọ nǹkan tí mo lè sọ. You get. Ó fún mi ní inspiration gan o. Ó fún mi ní ipa seriously like bó ṣe jẹ́ ìjìnlẹ̀. Ó mọ̀ pé ó máa ń kọrin pẹ̀lú Yorùbá so orin yẹn tó máa ń kọ yẹn ó máa ń fún mi ní inspiration ó máa ń jẹ́ kí inú mi dùn gan láti fi ẹ̀yà orin yẹn sínú orin tèmi náà ń kọ so mo like ẹ̀ gan. So grandpa mi máa ń play àwọn orin Fẹlá fún mi so àti bẹ́ẹ̀ máa fall in love pẹ̀lú ẹ̀ bí ní pé àwọn ọ̀rọ̀ tí Fẹlá máa ń sọ òótọ́ kọ́ tó ti sọ láti gbà tó ti bí mi gan wọ́n ìtún ṣẹlẹ̀ sí i so bàbá lè mọ̀ pé bàbá ẹ̀ wọ́n rìn nǹkan táwa gan táàrí so Fẹlá orúkọ àbàmì ẹ̀dá ẹ̀ ó ní mímì ó nítumọ̀ àṣẹ ó nítumọ̀ ó wọ́ ọ́ tó ti sọ́ngbà èyí tó ń ṣẹlẹ̀ 2024. ó ní impact gidi nínú afrobeat music òun ló jẹ́ kí afrobeat stand on his own ground on a normal ṣe yẹn without Fẹlá afrobeat music no go dey. fún yín wípé gbọ́ngbọ́n máa kọ́ sí ó dẹ̀ máa dùn ó máa lárinrin bó ṣe máa ń rí gangan náà nìyẹn ní gbogbo ọdún Felabration 2024 ó tún ti wáyé náà nìyẹn ibi tá a ti ń ṣàjọyọ̀ Aníkúlápó Kútì ẹ̀yin náà ti rí bí wọ́n ṣe kàn sí tó ṣe dùn tó lárinrin àjẹpọ́nu lágangan ni ẹ wo lórí Orísun mo ti mú wá fún yín lẹ́yìn náà kẹ́ ẹ túbọ̀ máa wò ó kẹ́dẹ̀ rí wípé orin ìbílẹ̀ wa orin àṣà wa ó túbọ̀ ń gbé àṣà wa lárugẹ ni ẹja túbọ̀ máa fọwọ́ ti agbájọwọ́ báyìí la fi sọ́yà pẹ̀lú yín náà ni ẹja ló ní bú àbẹ̀kẹ́ tó mọ̀ túbọ̀ mú wá fún yín lórí Orísun kẹ́ má yí kúrò ńbẹ̀ ò ní gbogbo ọjọ́ Felabration 2024 ó ń dùn ó dẹ̀ tún yìí ń dùn lọ́nà ni.